nínú ìwé mọ́ṣẹ́ wa nínú àlùkùránì ló wà nínú bíbélì àwọn ọba ló ń pàṣẹ. ọba ló pàṣẹ. bẹ́ẹ̀ ni lọ́jọ́ kan lélẹ́yìí mo wo kílíìpù kan níbi tí bàbá wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ fáwọn ọba pé ẹ dìde ẹ jókòó gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ́mẹ̀ntì pé ó rí àwọn ọba wa fín. bàbá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó mú làákàyè dání wípé àwọn ọba kan ń bẹ tó yẹ pé tóun bá ti déwájú wọn báyìí àwọn dọ̀bálẹ̀ níwájú àwọn ọba yẹn àwọn ọba nìyẹn kì í ṣe àwọn ọba tí ń lọ ń fowó ra dé kì í ṣe àwọn ọba oníyẹ̀yẹ́ kò ń ṣe àwọn ọba oníjẹkújẹ àti torí àṣàrò àṣekínní àti ta ọjọ́ ìbí wa olúwa ọba tó rán Sunday Igboho tó rán wọn níṣẹ́ sí wa kó jẹ́ kó lè kó wa dé ilẹ̀ ìlérí gẹ́gẹ́ bí Mósè ṣe kínní tó kó àwọn ọmọ Ísírẹ́lì lọ kọ́lọ́hún ó ṣọ̀ràn bẹ́ẹ̀ kọ́lọ́hún máa ṣọ̀ràn olóyè Sunday Igboho kó má ṣe bíi ti Mósè nídàkejì torí pé Mósè rí ilẹ̀ ìlérí ọ̀hún ṣùgbọ́n kò débẹ̀ Jóṣúà ló padà kó àwọn ọmọ Ísírẹ́lì lọ lágbára ògọ́lọ́hún níbi tí bàbá náà wà kọ́lọ́hún jẹ́ kí ọwọ́ ẹ̀mẹ́wẹ̀wá tó fi ṣe wàhálà yìí náà ni kò fi gbórí ayẹ kó lè fi ẹ̀mí gígùn àti ayọ̀ àtàláfíà lò tọmọtọmọ àdúrà mi sọ́lọ́. olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà kọ́lọ́hún jẹ́ kí ẹ̀mí bàbá yẹn kó gùn fún wa pẹ̀lú bàbá wa Pọfẹ́sọ̀ Ọlábánjí Akíntóyè àwọn bàbá yẹn ń gbìyànjú ẹ̀dìẹ wọn ń làágùn ìyẹ́ náà ni ìjẹ́ ká mọ̀ ṣùgbọ́n àsìkò ń bọ̀ wá tá a ṣe kí ni tá a gbé àágùn wọn yẹn tí ò ní ìtumọ̀ tí ó sì so èso rere fún àwa ọmọ Yorùbá torí pé àwọn bàbá yẹn èèyàn ni wọ́n àwọn náà dàbí Násírì kan tí Ọlọ́run rán torí pé bí Ọlọ́run ṣe rán ànábì tó rán sí àwọn Lárúbáwá tó rán Jésù sí ran Ísírẹ́lì àwọn náà wà lára àwọn màláíkà tọ́lọ́run rán sí àwa Yorùbá láti mú kí Yorùbá kó tètè bọ́ lóko ẹrú tàbí kí Yorùbá má kú sóko ẹrú. wọ́n ti jẹran tán egungun yòókù ni wọ́n pọ́n lá lọ́wọ́. ìyẹn ní Nàìjíríà. ní Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá ó dá dúró. ẹ̀yin olólùfẹ́ wa ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí ẹ wá gbọ́ titun látẹnu bàbá yìí ìyẹn wòlíì àgbáyé tá a gbé wá lónìí wòlíì Àtúnbíolú ẹ wo ojúlówó ọ̀rọ̀ gangan lẹ̀ ń lọ́gbọ́ yìí kí ni bàbá yìí lóhùn rí láàrin ìṣẹ́jú kan ká fi wọnú ọdún 2025 bẹ́ẹ̀ bá gbọ́ ẹ má jẹ́ kẹ́rù ó bà yẹn torí ohun gbogbo ló ní ọ̀nà àtúnṣe bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé pé wòlíì yìí wọn kì í ṣe àjèjì sí gbogbo ènìyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ wà láǹfààní àti pè nọ́mbà wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá gbé wọn wá wọn ò sọ pé ká fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sí ṣùgbọ́n lọ́wọ́ báyìí wòlíì yìí ti ṣetán láti máa dá gbogbo èèyàn lóhùn wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti àwọn orí òkè tí wọ́n máa ń lọ níparí ọdún wọnú ọdún tuntun ni kí ni wọ́n rí tí wọ́n sọ nípa orílẹ̀-èdè Yorùbá ìyẹn Yorùbá nation kí ni bàbá yìí láwọn rí láàrin ìṣẹ́jú kan nípa ohun tó máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà èyí tó máa ṣẹlẹ̀ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat Alhaji Kọ́kọ́rọ́ Alátẹgbẹ́nusí wọ́n sọ díẹ̀ nínú wọn wọ́n sọ nípa àwọn ọba ilẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé lórí fídíò tí mò ń gbé bọ̀ yìí ẹ dákun ẹ bá mi farabalẹ̀ wo fídíò yìí ẹ gbọ́ nǹkan tí wòlíì yìí sọ dáadáa gbùdùgbẹ́ máa já lálà máa lò akutupu máa orílẹ̀-èdè Yorùbá ìyẹn Yorùbá nation máa ṣe nǹkan kan kí ló máa ṣẹlẹ̀ sí wa lọ́dún tá a wà yìí kí ni ìrètí wa kí ló máa ṣẹlẹ̀ sí olóyè Sunday Adéyẹmọ bàbá wa Bánjí Akíntóyè àtàwọn èèyàn kọ̀ọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ńkọ́ gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé ẹ wò ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ jẹ́ gbé yín tààrà lọ sọ́dọ̀ wòlíì Àtúnbí kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ kẹ́ ẹ máa ń láǹfààní àti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ ní kíákíá pé bàbá nǹkan báyìí lèmi fẹ́ ẹ bá mi ṣe ẹ bá mi sọ báyìí ẹ béèrè ìbéèrè ẹni kí wọ́n gbàdúrà fún yín gbogbo ẹ̀ ó dọ̀dọ̀ bàbá àmọ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ bó bá jẹ́ gbà àkọ́kọ́ nìyí ẹ bá wa subscribe sí channel yìí bẹ́ẹ̀ bá sì ti wà lọ́dọ̀ wa tẹ́lẹ̀ ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ láìkì ẹ máa gbọ́wọ́ lé share button kẹ́ ẹ máa share ẹ jẹ́ kó máa wọ̀ gbòòrò ayé lọ ẹ máa fún àwọn ọmọ Yorùbá láǹfààní kí wọ́n máa gbọ́ káàkiri orí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀yá ẹnìṣó níbẹ̀ òun rèé bàbá ẹ kú dédé àsìkò yìí. ẹ ṣé olóòtú mo kí yín lọ́pọ̀lọpọ̀
ẹ kú gbogbo ìgbà ẹ̀dẹ̀ kú àfọmọnìyàn ṣe. ẹ ṣeun. ẹ kú bílù ó ṣe dáa. Mo sì kí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ káàrọ̀-ò-jíire lórílẹ̀‐èdè ilẹ̀ wa ní tàbí lókè òkun. mo kí yín. Wọ́n ní ẹ kú ilé làákàrà lé ẹ̀rì wá làákérò ọ̀nà. Ojúgboro là á kó nídìrí, ìgbàrú là á kálákọ̀pẹ́, àròkọ bọ́dúndé báyìí náà là á kágbẹ̀. Ànípàǹtògún náà là á kọ́ ọmọ ọdẹ. Ẹ má bínú pé bo la gbé yín gbà yín. Mo kí yín torí pé ọmọ Yorùbá pọ́nrán ni mí, ọmọ Yorùbá pọ́nbélé, àti ìyá àti bàbá mi ọmọ Yorùbá ni wọ́n. Ìdí nìyẹn mo ṣe wá mú yín wá sí inú ìjìnlẹ̀ Yorùbá. Ẹ kú ilé o, ẹ kú gbogbo ìgbà, ẹ kú bílù òṣèlè, ẹ kú ojú ọjọ́. Lágbára Ọlọ́run ẹ sì kú ọdún tuntun. Ọdún yìí á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sáìkú tí í ṣe baálé ọrọ̀. àṣẹ bàbá. Gbogbo ohun tí ń mí àti èyí tí ò mí nínú nǹkan ní wa lágbára Ọlọ́run àní fojú sunkún ọ̀kan. àmín. A kú ọdún tuntun náà 2025 yìí, gbogbo ta ti lé ní 2024 tí ò bọ́ sí lọ́dún ni yóò bẹ̀rẹ̀ sí bọ́ sí fún wa lágbára àṣẹ wà. ọ̀rọ̀ wọ́ dayọ̀. àṣẹ àṣẹ. tó bàbá gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ ti bá wa sọ ká tó bẹ̀rẹ̀ ètò ẹja bẹ̀rẹ̀ báyìí pàápàá lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Torí a rí i pé látòrí òkè kan sí kejì lẹ ti sọ̀kẹ́ tó di pé adébi tá a wà yìí. Bàbá kí la tún lè ká máa retí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá fún ọdún 2025. Ẹ ṣe púpọ̀ olóòtú, lágbára ògo Ọlọ́run, àgbọ́kànlé wa Ọlọ́run ní jẹ́ kó já sásán. àmín. Gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ ní gbogbo ìgbà tá a ṣe ń tẹnu mọ́, torí pé Bíbélì ìwé mọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó sọ. Ó ní bí ohun gbogbo bá ń ré kọjá lọ, ó ní kíhún nínú ọ̀rọ̀ mi, ó ní kò ní ṣe kíni kì yóò lọ láìṣẹ. Májẹ̀mú Ọlọ́run alààyè yóò di múmúṣẹ nínú ayé wa. Ìkìlọ̀ ló pọ̀ fún ọmọ Yorùbá nílẹ̀ yìí ni àbí lókè òkun wípé ẹ jẹ́ ká kú ìfojúsọ́nà, ẹ kú àfojúsọ́nà lọ́pọ̀lọpọ̀, torí pé Ọlọ́run gbóhùn ẹkún wa ó sì gbóhùn ẹ̀bẹ̀ wa. Torí ìyàn pọ̀ nínú ìlú, bẹ́ẹ̀ ni ebi sì pọ̀ gan pẹ̀lú. Ṣùgbọ́n èmi ń sọ fún yín pé ọdún ní jẹ́ ọdún ẹ̀san. Torí ìwé mọ́ sọ ó ní a ó bẹ̀ṣẹ̀ baba wò lára ọmọ láti ìran kínní títí dé ìran kẹrin àti jù bẹ́ẹ̀ lọ nínú àwọn tó kórìíra mi. Ọdún ẹ̀san náà ni ọdún ní. Ebi pọ̀ jù, ìyàn pọ̀ jù. Abẹ́ẹ̀rí ọmọ aláṣọ ó di ohun tí ń wà kísà, ọmọ alápàtà wà ń jẹgun tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Orílẹ̀-èdè tó kún fún wàrà, tó kún fún oyin, ó wá jẹ́ pàwa náà nìyà wá ń jẹ. Ẹ̀yin ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn lẹ́nu lọ́lọ́ yìí. Pẹ̀lú bàbá wa Oríyọmí Hamzat pẹ̀lú ìyàwó Ọọ̀ni of Ifẹ̀. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn iná ló sọ àwọn èèyàn dà bẹ́ẹ̀ yẹn. Tóbi jẹ́ pé Ọlọ́run má jẹ́ ká ṣoore dáràn. Bí orin Saheed Akórèdé, ó lórí mi má jẹ́ ń ṣoore dáràn. Abẹ́ rí i pé oore ó níwọ̀nba. Kẹ́ lè mọ̀ pé orílẹ̀-èdè yìí Nàìjíríà wa yìí ó ti kọ lòbé, àfikọ́ lọ́run jọjà rẹ̀ nínú àná ẹ̀ kó là wá. Ẹ wo iye ẹ̀mí tó ṣòfò nítorí ebi. Ẹlòmíì lélẹ̀ ìbọ́lọ́run fẹ́ gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ látòrí ọ́fṣẹ̀ ló ti ń sọ ọmọ sílẹ̀. Nígbà wọn bá ń bá tiẹ̀ jẹ́ ráìsì wọn bá ló bá kàn wọn, ṣé báwọn yòókù ó rí wọn jẹ. Láì mọ̀ pé òun tún lọ fa ọmọ òun lékú lọ́wọ́ ní kẹ́ lè mọ̀ pé orílẹ̀-èdè yìí, torí ìwé mọ́ sọ ó ní tí àsìkò náà bá ń bọ̀ wá, ó ní ebi yóò pọ̀, ìyàn, àjàkálẹ̀ àrùn. Ẹ wo nǹkan ń ṣẹlẹ̀, nǹkan kan nílẹ̀ Yorùbá ní Nàìjíríà yìí, àfikọ́ lọ́run jọjà rẹ̀ nínú àná ẹ̀ kó tètè bá wa gba orílẹ̀-èdè wa. Nítorí pé mi lè parọ́ fún yín, lóòótọ́ kí ọmọ kó tó kúrò lọ́dọ̀ ọ̀gá wọn jà túká. Ọmọ tó wà lọ́dọ̀ bàbá ẹ̀ tí ń sin bàbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá di ohun tí ó gbòmìnira wọn jà túká ni, kò sí bá ti ṣe ìjà ò lè má wáyé. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ ní ọ̀dọ̀ t'Ọlọ́run wípé bó ṣe lè ń rí ó tó, èmi mọ̀ pé ìran Yorùbá Ọlọ́run ní fi ogun kó wa. Ṣùgbọ́n ẹ jẹ́ ká múra dáadáa, ká sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Bíbélì sọ ní èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ yóò ti rí. Èmi ẹni Áléfà àti Òmígà, ẹni ṣíwájú ẹni ìkẹyìn, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Àsìkò ń bọ̀ wá, ṣùgbọ́n pé orílẹ̀-èdè yìí pé bóyá ò ní gbà, bàbá mi ò lè parọ́ fún yín. Ẹ jẹ́ ká túnú gẹ́gẹ́ bí ohun tó Olúwa sọ. Àwọn ọmọ ènìyàn wọ́n ti péjọ láti yin Ọlọ́run lógo, láti béèrè lọ́wọ́ Olúwa gẹ́gẹ́ bí 2025 yìí bí ní àjò náà ò ṣe rí. Ṣùgbọ́n Olúwa ń sọ fún mi pé ẹ jẹ́ ká máa gbàdúrà. Bíbélì sọ ní máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, nítorí pé ọjọ́ ìyọnu ṣe kíni ó súnmọ́ etí. Ẹ má jẹ́ ká dúró fún àdúrà pẹ̀lú àwẹ̀. Èmi nígbàgbọ́ pé a ó ṣe rere. Ìgbàgbọ́ mi sọ́lọ́run nìyẹn. Ẹ nígbàgbọ́ pé a ṣe rere. A ṣe rere bàbá. Ṣé ká máa wá retí pé torí bàbá wa Sunday Adéyẹmọ wọ́n ti jáde ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, wọ́n jẹ́ kó yé gbogbo ènìyàn pé kò sí à ń dúró, kò sí ohun tá à ń dúró mú mọ́, bí ògo ṣe ń jẹ́ t'Ọlọ́run à gba orílẹ̀-èdè wa ní ọdún tá a wà yìí. Bákan náà ni bàbá wa Professor Banji Akíntóyè ó tún ti sọ.
kí ohun tí ẹ̀yin wòlíì náà ń sọ fún wa ni pé àbọ̀rọ̀ tí yín yàtọ̀ pé ká sì ní sùúrù dìgbà kan náà. ṣe rí ká ní sùúrù ká sì má ní sùúrù ọlọ́run lọ́ba tí í jà fún ẹ̀dá ìwé mímọ́ sọ ní bí kò ṣe pé Olúwa kọ́lé náà àwọn tó ń ṣiṣẹ́ ń ṣe lásán. Èmi fẹ́ kẹ́ ẹ nígbàgbọ́ pé gbogbo ìrìn àjò tó ń bẹ ńlẹ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbààgbà olóṣèlú tó jẹ́ ọmọ Yorùbá àwọn náà rí wọ́n rí ṣùgbọ́n nǹkan tó ń bẹ ńlẹ̀ a ti jẹ ẹran tán egungun yòókù ni wọ́n ń pọ́n lá lọ́wọ́. Kò yé mi. A ti jẹ ẹran tán. Wọ́n ti jẹ ẹran tán. Egungun yòókù ni wọ́n ń pọ́n lá lọ́wọ́. Ìyẹn ní Nàìjíríà. Ní Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá ó dá dúró. Àìṣà gbogbo ìrìn àjò wo ò rí bákan náà. Ẹ̀sìn wọ̀ papọ̀ ìwà wọ̀ papọ̀ ìṣe wà papọ̀ aṣọ wà papọ̀ oúnjẹ wà papọ̀ gbogbo nǹkan wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kó tó di pé Usman Dan Fodio ó dé láti kó ẹ̀sìn akatakítí wọ ilẹ̀ Yorùbá mùsùlùmí ti wà tó sì ti dá dúró tí wọ́n sì ń yin Ọlọ́run lógo tí wọ́n sì ń pa láti ń dá wọn lóhùn. Ẹ̀sìn Christian ti ń bẹ tí wọ́n sì ń pe Jésù tó ń dá wọn lóhùn. Ṣùgbọ́n gbogbo àwọn tí ṣe wọ papọ̀ tí wà wọ papọ̀ mọ́ra wọn ńgbà tí wọ́n dé àwọn wọn sọ ọmọ ìyá wọn sọ ọ́ dọba kan. Wọ́n sọ wọn wá jókòó wọ́n mú irun wájú wọ́n sọ ọmọ ti pàkọ́. Ọba tán. Nítorí àtẹnujẹ. Ṣùgbọ́n èmi fi gbàgbọ́ èmi rọ̀ mọ́ wípé gẹ́gẹ́ bí ohun tó Olúwa ń sọ fún mi á dádúró ìran Yorùbá ó dádúró àní bá ìṣẹ́ yìí kú àní bá yà yìí kú láéláé ṣé ìwà mi ti yẹn gẹ́gẹ́ bí ohun tó Olúwa sọ fún mi ṣùgbọ́n 2025 yìí ẹ jẹ́ á sì máa retí. Èmi iṣẹ́ tí máa ń kiri káàkiri tí máa dé látòrí òkè tàbí tí máa dé láti ibi àdúrà tí máa gbẹ́ Olúwa pé Olúwa sọ Olúwa àwọn bá wọn ṣe yẹn. Ṣùgbọ́n ìwọ̀nba ohun tọ́lọ́run bá fi hàn wá àwọn sọ fún yín pé tó ẹ̀yin ẹ fọkàn balẹ̀ o ọdún ni á yabo fún wa ìgbàgbọ́ mi sọ́lọ́run ọba nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ nípa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà kọ́lọ́run jẹ́ kí ẹ̀mí bàbá yẹn kó gùn fún wa pẹ̀lú bàbá wa Pọfẹ́sọ̀ Ọlábánjí Akíntóyè. Àwọn bàbá yẹn ń gbìyànjú ẹ̀dìẹ wọn làágùn ìyẹn náà ni ìjẹ́ ká mọ̀ ṣùgbọ́n àsìkò ń bọ̀ wá tá a ṣe kí ni tá a gbé àágùn wọn yẹn tí ò ní ìtumọ̀ tí ó sì so èso rere fún àwa ọmọ Yorùbá torí pé àwọn bàbá yẹn èèyàn ni wọ́n àwọn náà dàbí Násírì kan tí Ọlọ́run rán torí pé bí Ọlọ́run ṣe rán ànábì tó rán sí àwọn Lárúbáwá tó rán Jésù sí ran Ísírẹ́lì àwọn náà wà lára àwọn màláíkà tọ́lọ́run rán sí àwa Yorùbá láti mú kí Yorùbá má kó tètè bọ́ lóko ẹrú tàbí kí Yorùbá má kú sóko ẹrú. Ẹgbọ́n ohun tí ìwé mọ́ sọ. Nígbà tí ọba Fáráò ṣe tán lélẹ́ olóhùn ní jẹ́ káwọn ọmọ Ísírẹ́lì lọ. Mósè sọ fún ó ní ọba Fáráò nílòótọ́ ni mo sọ fún ọ jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ kí wọ́n lọ sìn mí ní aginjù ṣùgbọ́n ọba Fáráò olóhùn ní jẹ́. Inú burúkú ògùn òṣì torí pé a ti kọ́ pé gbogbo ẹni tí ò bá ṣègbé láyé irú wọn ò ní gbọ́ wàásù wọn ò ní gbọ́ wàásì. Ṣe rí ọmọ ìgbé ò lè má ṣègbé ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé lágbára ògo Ọlọ́run èmi ń fi àdúrà mo fi ran bàbá wa Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ wípé kí wọ́n jọ̀ọ́ gbogbo ohun tó ń bẹ ńlẹ̀ yìí ìran Haúsá ò fẹ́ràn wa wọn fẹ́ràn wa àwọn Fúlàní ò bẹ lọ́rùn pé ká máa ṣe é lọ báyìí torí pé gbogbo ìrìn àjò tí wọ́n bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu rìn wọ́n bá rìn pé tó wọn ò fẹ́ kó ṣe second term kí bàbá ó ràn wá lọ́wọ́ gbogbo ohun tó ń bẹ ńlẹ̀ tó bá jẹ́ pé ìran Yorùbá ni bàbá bá ṣe tán lélẹ̀ láàrin wa wọ́n bá láwọn ó ṣe president kí wọ́n tún wá ṣe bọ́lá wọn ṣe wọ́n lẹ́lẹ́mẹ̀ẹ́jì gùn bọ́ fẹ́ lọ ọdún mẹ́jọ àwa Yorùbá àwa àsọpọ̀ ìyẹn tó bá ti ní a máa lọ tó bá ti ní ká máa lọ ọmọ Yorùbá làwa ọmọ Yorùbá làwa Yorùbá ò ní wo Yorùbá sójà ò ní wo Yorùbá ẹgbẹ́ ẹran kí wọ́n máa pa Yorùbá ọlọ́pàá ò ní wo Yorùbá ẹgbẹ́ ẹran kí wọ́n máa pa gbogbo ohun tó ń bẹ ńlẹ̀ yìí ó ti tó ní kálukú ó ti tó wá pín alépo àrépo lò alómi àrómi lò iná ní ṣe ségesège gbogbo ẹ̀rí bó ṣe lóhun ó rí ó ti wá jẹ́ pàwá ni wọ́n wá sọ̀dọ̀ tára wa báwùsà yẹn tán lélẹ́yìí tí ọba bá ran Yorùbá jà tọ́jọ́ ọlọ́pàá Yorùbá ẹgbẹ́ náà ni ó dẹ sí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká ronú tí ò bá mi ti yín ẹ jẹ́ ká fi ìjà àtẹnujẹ sílẹ̀ nípa ẹ̀sìn ẹ̀rí tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí nísìn àwọn tó ń pera wọn ní aláàjì àwọn tó ń pera wọn ní ìmáàmù oníkálukú wọn ló wá bọ́ sórí social media wọ́n ń búra wọn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ìran Yorùbá wá sọra wa torí àtẹnujẹ wá sọra wa dalákatakítí ẹ̀sìn tẹ́ bá ra àwọn Christian náà wọn sọ pé léyìí tẹ́lẹ̀ ilẹ̀ sọ kódà èyí tí tọ̀hún sọ ò dá ṣé gbèsè ayé rẹ nìyẹn ẹ jẹ́ ká jà fún ìran Yorùbá bí gbogbo ìrìn àjò wa tí ó fi tètè bọ́ sí ká kúrò lóko ẹrú àsìnpa yìí ń pọ̀ ìyà yìí ń pọ̀ ìṣẹ́ yìí ń pọ̀ òṣì yìí ń pọ̀ bọ́mọ bá yẹ tán lélẹ́yìí tó lóun lọ sí yunifásitì ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yunifásitì èyí tí ọ̀gàn kadà ń ṣaṣẹ́wó lóbìnrin mo dé Ìbàdàn lọ́jọ́ kan I was so surprised pé obìnrin ní ń wa márúwá
òyìnbó gírámà tó ń jáde bẹ́ẹ̀ lè kó gírámà tó ń jáde lẹ́nu ẹ̀rọ ọlọ́run bà mí pẹ̀lú. nígbà ẹ̀yìn ẹ wo obìnrin ẹ wo gírámà tó ń jáde lẹ́nu tó fi ń wa márúwá obìnrin ti wí bàrò. ẹ wo iye owó tí òbí tó ná lórí ẹ̀ kó tó parí yunifásitì tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ohun tó ń bẹ ńlẹ̀ yìí tó pín ẹjọ́ nítorí ọlọ́run ìran Yorùbá lágbàáyé ẹ jẹ́ ká gbárùkù ti gbogbo bí a ṣe bọ́ ní oko ẹrú ni ẹ má jẹ́ àtanra wa jẹ mò ń bọ̀ kankan ìrètí mi ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ yóò ti rí bẹ́ẹ̀ni bọ́ọ̀bá mọ̀ ṣe ọ̀jẹ́ bọ́ọ̀bá mọ̀ ṣe ọ̀jẹ́ ọba tó jẹ tìlú tú àti tó jẹ tìlú tó orúkọ àwọn méjèèjì ò ní parẹ́ o bẹ́ẹ̀ni bá wa. ìwọ tó bá iná tó bá support wa tó sọ pé tó ọ̀ fẹ́ kí Yorùbá ó jìyà orúkọ tiẹ̀ náà wà nú àkọọ́lẹ̀ pé ìwọ gangan fún rẹ o ò fìyà jẹ ọmọ ìyá ẹ torí pé ńgbà tá bá yìí tán kò sí ní ta wá ṣe láyé á padà fi ilẹ̀ yá padà fi ṣaṣọ búra ni Yorùbá tiẹ̀ máa parọ́ kan wọ́n gbé kùkú jẹsẹ̀ mẹ́fà lọ ṣe bẹ́ẹ̀ ni tó kú tí wọ́n rí inú ilé ni wọ́n sin sẹ́sẹ̀ mẹ́fà èyí tó jóná nínú mọ́tò ẹsẹ̀ mélòó lòun ní ẹ̀jẹ̀ arántí àtúbọ̀tán náà ló jà ju èyí tí wọ́n rí sí arábí èyí tó ẹja jẹ nínú omi ẹsẹ̀ mélòó lòun ní ẹjọ́ ń tó lọ́lọ́run ìran Yorùbá ohun tó ń bẹ́ẹ̀lẹ̀ yìí tó kún ẹ jẹ́ ká tètè kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà láti gbárùkù tí àti bá a ṣe dé ilẹ̀ ìlérí torí tó bá jẹ́ pé báwọn ọmọ Ísírẹ́lì náà bọ́n ṣe rora wọn pin nìyẹn nígbà táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n lọ wọ́n dé tí òkun pupa nígbà tí wọ́n ti rora wọn pin k'Olúwa tó mú Mósè ló fi wọ́n lọ́kọ̀lé wọ́n ní àwa ṣègbé sí aginjù Mósè wá sọ fún wọn ní lóòótọ́ ẹ̀yin ọmọ Ísírẹ́lì ogun tẹ̀yin rí owó lẹ́yìn kì yóò rí wọn mọ́ láyé ogun náà ṣègbé sínú òkun pupa gbogbo àwọn tó dìde ogun sí àwa ìran Yorùbá lágbára ògo Ọlọ́run wọn ó ṣègbé dànù ní tọmọtọmọ. àṣẹ àṣẹ. wọn ó ṣègbé dànù ní a ti ṣe wàásù abẹ wọn a ṣe wàásù arọ wọn síbẹ̀ lélẹ̀ gbogbo nǹkan tá à ń sọ kò ní túmọ̀ sí wọn. kò ní túmọ̀ sí wọn nítorí pé ọmọ ìgbé ni wọn. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóṣèlú wa mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ ká gbárùkù ti ìran Yorùbá bá a ṣe bọ́ lóko ẹrú ẹ̀yin náà là ń rí nínú wa ń dùn a lè dá nǹkan kan ṣe. èkún dàí sì ń bẹ lọ́wọ́ yín ọ̀pá àṣẹ ń bẹ lọ́wọ́ yín ẹ dákun ẹ má ṣì í lò ẹ má ṣì í lò bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀mí yín ó gùn fún wa kò ní gungun ìyà abẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ pé gbogbo àwọn olóṣèlú ẹgbẹ́ yín àti House of Assembly ní àti wọn senator ni ohun tó ń bẹ́lẹ̀ wọn ọ̀bẹ lọ́run kẹ́ ẹ ṣe second term wọn ò nífẹ̀ẹ́ yín ìṣubú yín ni wọ́n ń wá ẹ má rò pé wọ́n fẹ́ràn yín wọn ò ń ṣèràn yín ìran sì lájá fi dẹ ìran lájá fi dẹ olóòtú. ọ̀dà bàbá ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí gẹ́gẹ́ bí wòlíì jẹ́ táwọn èèyàn bá pè yín wípé tó bàbá wa irú nǹkan báyìí là wà ń là kọjá ṣé ẹ máa ń dá àwọn èèyàn lóhùn gẹ́gẹ́ bí wòlíì àbí ẹ̀yin ò ráyè pé à ń gbàdúrà fún yẹn àbá ń ṣiṣẹ́ wòlíì. tó ẹ ṣé olóòtú ṣe rí Ọlọ́run ló ní wá lónìí ẹ̀mí wa gbogbo ohun tí ẹ̀dá ó jẹ tí ó sì jẹ́ láyé àkọọ́lẹ̀ ti dúró Ọlọ́run ti kọ́ látọ̀run wa ni. bẹ́ẹ̀ni. ohun tó dáa jù ni pé kéèyàn máa rìn kó máa lè mọ́tàn torí pé Bíbélì sọ ìwé mímọ́ Ọlọ́run Jésù Kristi ó lẹ́ni mímọ́ kan ò sí bí ò ṣe ẹnìkan ṣoṣo bàbá tí ń bẹ ní ọ̀run. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwa náà ń dáyàn lóhùn tí wọ́n bá nídìí ìrànlọ́wọ́ wa tí wọ́n bá ti kàn sí wa kí wọ́n pè wá àá dá wọn lóhùn fún ètò àdúrà àti fún ìlànà míì because bó ṣe wà yín nísìn nígbà tí Jésù Kristi ẹ má bínú pé bo mo gbé wọ̀ yìí nígbà tó fẹ́ wọ Jerusalem ó sọ fáwọn ọmọlẹ́yìn ó ní lóòótọ́ mo wí fún yín nígbà tẹ́mi fi ránṣẹ́ èmi sọ pé ẹ̀yin kò gbọdọ̀ mú òṣùwọ̀n tàbí àpò ó ṣùgbọ́n àsìkò ti tó ó ní ẹni tó ní agbádá méjì òní kótà kan kó fi ra idà àsìkò idà náà la wà yìí àsìkò tá a jàjàgbara wàálẹ̀ tí ìran Yorùbá yóò gba rẹ̀ náà la wà yìí ṣé ò bá mi ti yé yín ọmọdé fi ń bẹ nínú ìwé mímọ́ jagunjagun náà nìran wọn ṣe ìran Yorùbá ìran jagunjagun ni wá ọ̀tọ̀ láyé ẹ̀sìn ọ̀tọ̀ ní ayé ohun tó ń bẹ nílẹ̀ yìí kọ́lọ́run jọ jàre inú àná ẹ̀kọ́ fún wa jà fún ìdí èyí gbogbo ẹni tí ìrànlọ́wọ́ tẹ́ bá ní láti ọ̀dọ̀ wa ìyẹn ẹ pè wá àá dá yín lóhùn nípa bí ara èèyàn ọ̀yá ni tàbí ẹni tó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run tí ò fẹ́ ìjákulẹ̀ lọ́nà lóríṣiríṣi iná là ń gbà ń dá wọn lóhùn. bàbá ẹ kú ohùn ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yín ẹ ní bàbá wa olóyè Sunday Adéyẹmọ àti bàbá Bánjí Akíntóyè wọ́n jẹ́ ànábì fún ọ̀ràn tiwa àmọ́ àwọn kan ń dìde ogun sí wọn nínú àwọn ọ̀ràn Yorùbá ó jẹ́ pé tí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí ẹlòmíràn ni ó gbẹ́dọ̀ sọ̀rọ̀ ẹnìkan oríṣiríṣi ó kọ́ ni wọ́n ń pe àwọn èèyàn yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àwọn èèyàn yìí náà bí bàbá yìí ṣe dàgbà lọ́dún yìí ni bàbá wọ 90 years àti olóyè Sunday náà bí wọ́n ṣe tó tí wọ́n ń sáré sọ̀tún sáré sósì
àwọn èèyàn tí wọ́n á ń sọrú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kí làmọ̀ràn tẹ́ lè fún àwọn bàbá wọ̀nyí. ẹ ṣe olóòtú, ṣe rí Ọlọ́run tóbi lọ́ba, kò sí ohun tuntun kan ní abẹ́ ọ̀run bí kò ṣe èyí tó ti ṣe kí n tó ti wà. Nígbà tí ànábì dìde ọjọ́ ọmọ Sáúdí, wọn ò gba tiẹ̀ ń lù bàbá ẹ̀. Àgbà tó kúrò ńbẹ̀, tó kúrò ní Mẹ́kà, tó padà sí Mẹ̀dínà nílùú ìyá ẹ̀. Bẹ́ẹ̀ ni Jésù Kristi náà, wòlíì oníyìn ń lo ara ẹ̀. Iyọ̀ sì kọ́ ní ó yin rọ ẹ̀ lọ́bẹ̀ ẹ̀ gbọ́ Yorùbá mi bàbá, ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ wá ẹ̀yìn àwọn Yorùbá tó bá máa lùlù kan mọ́ Ìbàràpá lèmi, wọ́n á pé ẹni tí ó fẹ́ yóò fẹ́, ẹni tí ó gbà yóò gbà, ó di pẹ̀lú túláàsì. Bí wọ́n bá yẹ tán táwọn ọmọ Yorùbá bá láwọn ò gbà fún olóyè Sunday Igboho, nígbà bá padà tí Yorùbá bá dá dúró bó bá wọn kó wọn sálẹ̀ lọlẹ̀ Haúsá bí wọ́n sì sá lọlẹ̀ Ìgbò, wọn pa àwọn kì í ṣe ọmọ Yorùbá mọ́. Tipátipá kọ́ ni gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí, ẹni tí a ti rán already. Ẹ gbọ́ Yorùbá mi, ọmọ kékeré ni Mósè k'Olúwa tó rán níṣẹ́ nínú àwọn ọmọ Israel. Ẹ wo ìrìn àjò Mósè, Ọlọ́run kàn dídì pé Mósè dìde Mósè lọ gba àwọn ìránṣẹ́ yìí, ìwọ ló mú rán sí wọn kí Mósè ó tó lọ. Síbẹ̀ náà lélẹ̀ àwọn ọmọ Israel tún gba ti Mósè. Nígbà tí ọmọ Israel méjì ń jà, tẹ́ bá wo inú ìwé mọ́ dáadáa, Mósè lọ bẹ̀ pa ẹ̀yin ọmọ ìyá nìyí, ẹ má jà mọ́. Ọ̀kan ní mẹ́ẹ̀ pa mí bó ṣe pa ọmọ Egypt tó pa níjọ́ kan ní àdáwó tó lọ sí. Bẹ́ẹ̀ sì ni ìbànújẹ́ yìí àwọn náà ló gbèjà débẹ̀. Àwọn náà ló sì gbèjà débẹ̀. Ìbànújẹ́ yìí ni Mósè fi fìbínú ló fi sá lọ sọ́dọ̀ Jethro tí í ṣe àná ẹ̀. Ẹ gbọ́ Yorùbá mi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè Sunday Igboho bó ṣe rí nìyẹn. Nígbà táwa Yorùbá ò fẹ́, ṣé báwa la lé kúrò lórílẹ̀‐èdè yìí? Àwa Yorùbá náà la ń ní lára. Ṣùgbọ́n gbà Mósè ṣe tán, ó tún wá padà wá, òun náà ló tún wá padà wá gbèjà àwọn ọmọ Israel. Gẹ́gẹ́ bí ní àjò yẹn ó ṣe rí nìyẹn. Ẹni tí ó fẹ́ yóò fẹ́, ẹni tí ó gbà yóò gbà. Ẹ̀sà táàrà bá sán, gbogbo ẹnikẹ́ni ní gbogbo ẹ̀ máa káwo bó jẹ́ Christian bó jẹ́ Mùsùlùmí, ó máa ṣe káwo ni. Àsìkò náà ń bọ̀ wá tí ìránṣẹ́ náà yóò dìde nínú ògo ọlá ẹ̀. Nígbà náà làwọn èèyàn mọ̀ pé lóòótọ́ Ọlọ́run lọ́ba tó rán sí ìran Yorùbá. Torí pé ànábì kan nínú àwọn ànábì tọ́lọ́run rán sí ìran Yorùbá wà ní. Bó ṣe jẹ́ nìyẹn olóòtú. Bàbá, ẹ ti sọ̀rọ̀ kan láàrin kan nípa ọ̀rọ̀ ẹlẹ́sìn ọ̀jẹ̀sìn Mùsùlùmí Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n láìpẹ́ yìí la gbọ́ pé àwọn kan ní tò dandan o kí ṣẹ̀ríà kóòtù náà kó wà ní ilẹ̀ Yorùbá. Ṣé kí wọ́n jẹ́ kúkú gba ṣẹ̀ríà kóòtù kó wà nílẹ̀ Yorùbá, àbí kí Kìrìsìtẹ́nì náà kó àwọn náà lọ gbé kóòtù kan wá kí babaláwo náà, ṣé kò ní jẹ́ pé wàhálà wọ̀nà kí àwọn babaláwo náà gbé kóòtù tí wọ́n kalẹ̀ àbí báwo? Ẹ ṣeré olóòtú. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, mo ní ìwé mọ́ sọ pé tí òpin ayé bá ń bọ̀ wá, ohun tá ò rí rí la ó máa rí. Ṣé rí gbogbo ìrìn àjò yìí, mi ì lè parọ́ fún yín, a fẹ́ràn ara wa ní ń fà á. Torí pé bó ṣe wà yẹn nísìnyí, nígbà tí ìwé mọ́ sọ ó ní ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọdọ̀ pààyàn. Ẹgbọ́n tó bá ní ká má jalè, ṣé ilé Ọlọ́run là ń lọ kó ni? Àbí tó bá ní a máa ṣe panṣágà, ṣé ìyàwó Ọlọ́run náà la fẹ́ gbà ni? Tó bá ní pé ká má jalè, kí ni ṣé á lọ kó ṣọ̀pù Ọlọ́run ni? Ṣùgbọ́n torí kí gbogbo wa yìí ká lè àǹfààní láàrin ara wa, ká má fi nira wa ni. Ọlọ́run ò dá búburú. Bí wọ́n ṣe tán ní ìtàn láwọn dá nǹkan kan lẹ̀, ọ̀nà kí wọ́n dálẹ̀ torí ọ̀nà àti kó jẹ yìí náà ni. Torí ọ̀nà àti jẹ́ ni àti ní ọmọlàkejì lára. Ọjọ́ ń bọ̀ lólu àwọn ọmọ ogun wí bàbá. Èmi ò mọ̀ nípa yẹn. Àdúrà tí mi ń gbà sí Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tó Olúwa fi hàn mí ni pé kórílẹ̀-èdè Yorùbá kó dá dúró, ká kúrò nínú ìdààmú yìí. Kí Olúwa ọba tó rán Sunday Igboho tó rán wọn níṣẹ́ sí wa, kó jẹ́ kó lè kó wa dé ilẹ̀ ìlérí gẹ́gẹ́ bí Mósè ṣe kíni tó kó àwọn ọmọ Ísírẹ́lì lọ. Kọ́lọ́run ó ṣọ̀ràn bẹ́ẹ̀. Kọ́lọ́run máa ṣọ̀ràn olóyè Sunday Igboho kó má ṣe bíi ti Mósè nídàkejì. Torí pé Mósè rí ilẹ̀ ìlérí ọ̀hún ṣùgbọ́n kò débẹ̀. Jóṣúà ló padà kó àwọn ọmọ Ísírẹ́lì lọ. Lágbára Ọlọ́run níbi tí bàbá náà wà, kọ́lọ́run jẹ́ kí ọwọ́ ẹ̀mẹ́wẹ̀ẹ̀wá tó fi ṣe wàhálà yìí náà ni kó fi gbórí ayẹ, kó lè fi ẹ̀mí gígùn àti ayọ̀ àtàláfíà lò tọmọtọmọ. Àdúrà mi sọ́lọ́run ní olóòtú. Ọ̀dà bàbá, ẹ kú ohùn. Àwọn ọba nílẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ipò wo lẹ̀yin rò pé àwọn ọba yìí yẹ kí wọ́n, àbí ṣé kò yẹ kó kàn wọ́n? Torí láìpẹ́ yìí la gbọ́ pé olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, àwọn tiẹ̀ tún lọ kí Buhari nílé, tí wọ́n tún gbé sàdákátà òṣùbà ọ̀káre, tí wọ́n sì mọ̀ wípé ìgbà tó wà níbẹ̀ o, níṣe ni Fúlàní ń pa ìran Yorùbá bí ẹni pẹran, tí ò sì rí nǹkan kan ṣe. Àwọn ọba yìí náà wà láyé nígbà yẹn. Ẹ ṣe olóòtú.
gẹ́gẹ́ bí orin bàbá wa Síkírù Àyìndé Barrister kí ló báwo ló ṣe kọ́. ó ní kò ṣẹ̀ṣẹ̀ dé ó kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ látòrí àwọn baba ńlá wa bẹ́ẹ̀ ni sà gbogbo ìrìn àjò yóò ti bẹ̀rẹ̀ lórí àwọn baba ńlá wa àti ti torí àsáró àti ta ọjọ́ ìbí wa láyé ìgbà kan àwọn ọba ló níyìn gbogbo táwọn bàbá ti sọ báyọ̀ àṣẹ ti gùn ọ̀rọ̀ ti gé kò sẹ́ni tó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò ṣùgbọ́n gbà tá a gbéra wa sábẹ́ olóṣèlú even tí Yar'Adua bá wà láyé ṣó ní kí bá àwọn ọba wa máa lọ kí ni nígbà yẹ pé wọ́n ti sọra wa di ẹrú olóṣèlú tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ wò nínú ìwé mọ́ṣẹ́ wa náà Al-Qur'an ló wà nínú Bíbélì àwọn ọba ló ń pàṣẹ. ọba ló ń pàṣẹ. bẹ́ẹ̀ ni lọ́jọ́ kan lélẹ́yìí mo wo kílíìpù kan níbi tí bàbá wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ fáwọn ọba pé ẹ dìde ẹ jókòó gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ́mẹ̀ntì pé ó rí àwọn ọba wa fín bàbá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó mú làákàyè dání wípé àwọn ọba kan ń bẹ tó yẹ pé tóun bá ti déwájú wọn báyìí àwọn dọ̀bálẹ̀ níwájú àwọn ọba yẹn àwọn ọba nìyẹn kì í ṣe àwọn ọba tí ń lọ ń fowó ra dé kì í ṣe àwọn ọba oníyẹ̀yẹ́ kò ń ṣe àwọn ọba oníjẹkújẹ àti torí àsáró àṣekínní àti ta ọjọ́ ìbí wa Ọlọ́run ò fara ni wá àwa gan ni ìṣòro ara wa wà là ń nira wa lára kò sí nira fúnra Yorùbá Ọlọ́run tó dá ẹnu níbù ó ti dáhùn tá a fi bọ́ bàbá fúnra wa là ń nira wa lára ẹ̀bẹ̀ tẹ́mi fẹ́ bá àwọn ọba wa ni pé bídìí bàbà jẹ́ máa di tó ń di o bí bọ́ bá ṣín ìdí tó níbọ̀ ni o ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa Ọlọ́run ṣe yín ní ẹlẹ́mìí gígùn ẹ̀yin ọba tó jẹ́ ọba tá a mọ̀ lọ́ba especially irú bàbá wa Ọ̀jájá àti Ilé-Ifẹ̀ ọba nìyí Aláké ti Ẹ̀gbá ọba nìyí bẹ́ẹ̀ni Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba nìyí Àwùjalẹ̀ ti Jẹ̀bú ọba nìyí àwọn ọba gidi àwọn ọba àlùbáríkà kan ẹ̀yẹ worú ọba yìí nísìn ọba títí Yewa ní kí ẹ ti ń pè bẹ̀ yẹn ná tí bàbá yìí wá kí lẹ́nu lọ́lọ́ yìí ẹ rí pé bàbá gidi ni bàbá yẹn àwọn ọba àlùbáríkà tá a fi tọrọ ọba nìyẹn ẹ̀wù yẹn wo Onídèrè ọ̀fọ́mọ ìlú ẹ̀lẹ̀ nínú àwọn ọba ní Ìbàràpá wa ń bí yóò sọ fún yín pé ẹnìkan kọ́ ló fòun joyè ẹ̀yin ọmọ ìlú lẹ lóye òun lóye àwọn ọba àlùbáríkà wọ́n wà bẹ́ẹ̀ lóríṣiríṣi mi ìrántí dárúkọ gbogbo yín ni mo bẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí ìlú yìí ó bàjẹ́ ẹ má jẹ́ kí ìran Yorùbá ó dẹrú tán pátápátá ẹ ràn wá lọ́wọ́ ẹ lọ bá gbogbo àwọn olóṣèlú pé gbogbo àwọn olóṣèlú wa ṣàkíyèsí gbogbo ohun tó ń bẹ́lẹ̀ yìí náà ẹ̀yin náà ọ̀dà nísìnyẹ́ tí abáyẹ tán ṣé mi ni wọ́n sọ fún mi pé wá ṣe chairman local government ṣé mo mọ̀ bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ àbí gọ́fìnà wọn sọ pé wá ṣe ẹ̀yin náà ni wọ́n ó pe nígbàtọ̀ ẹ̀ tún máa wá ẹ máa fà wá wọlé ẹ̀yin náà lẹ́ máa mú gbogbo àwọn ẹni tí ò mọ̀ ń pa ẹ̀ lẹ́ máa kọ́ wọn ẹ jọ ń tọ́jú Ọlọ́run ẹ tètè wálé kó tó di pé gbogbo ohun tó ń bẹ́ńlẹ̀ yìí kó tó bọ́ sórí torí bàbá wa wó lọ́wọ́ kí bàbá tó kú bàbá sòótọ́ kan ó ní tó bá padà yá ó ní fúnra àwọn ọ̀dọ́ wọn ṣe kíni wọ́n gbára wọn ẹ má jẹ́ káwọn ọ̀dọ́ wọ ẹ má jẹ́ kún ó bínú tán tá a bá lé ewúrẹ́ títí tó bá sún tó bá sún kàn gírí mi lè parọ́ fún yín ewúrẹ́ ọmọ ẹran àbùyàn jẹ ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kí ìlú yìí ó bàjẹ́ o Ọlọ́run ó dìde ìrànlọ́wọ́ fún wa à ní ṣàṣetì o ohun tí mo rí nìyẹn olóòtú. bàbá wa ẹ kó ohun látàtàárọ̀ ẹ jáfe léyìí kó ń dì í ká fi káàdì ètò yìí lẹ̀ kí ni wàá ní kí gbogbo àgbáyé pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ká máa wá retí ẹ ti sọ pé ọdún ẹ̀san ni kí irú àwọn ẹ̀san wo gan. ẹ ṣe olóòtú Ọlọ́run tóbi lọ́ba ọba tó dá ayé ọba tó dá ọ̀run ọba tó dá ohun gbogbo tó sì ń bẹ nínú ẹ̀ torí pé àti ṣe ohun gbogbo láyé kò ṣẹ̀yìn Ọlọ́run ewé kan ò sì ní bẹ́ lórí igi kí Olúwa má mọ̀ sí i mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ọdún 2025 tá a wà yìí ọdún ẹ̀san ni torí pé a ó bẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ìran kínní títí dé ìran kẹrin àti jù bẹ́ẹ̀ lọ nínú àwọn tó kórìíra mi nìwé mọ̀ sọ. ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lágbàlá ayé ẹ máa múra lẹ̀ torí pé ìsinmi ti dé ìrọ̀rùn ti dé ṣùgbọ́n mi ì lè parọ́ fún yín èṣù ó jẹ kú tán èṣù ọ̀bà tiẹ̀ lọ. ìwé mọ̀ sọ ó ní ẹni tí ń yó ó ní kó má yọ̀ láyọ̀ jù nítorí pé ó ń ṣe kíni ó ní torí pé ibi yóò pa wọ́n ó ní ẹni tí ń rẹ́rìn ó ní má dunú jù nítorí pé àsìkò ẹkún wọn dé tán a ó bẹ̀ ẹ̀ ṣe bàbá wò lára ọmọ sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní olóṣèlú tó jẹ́ pé ẹ̀yin lẹ́ ń fìyà jẹ ìran mẹ̀kúnnù àsìkò ayọ̀ àsìkò bọ̀ wá tí Olúwa bẹ̀ ṣe tí ó bẹ̀ wò lára yín á gbẹ̀san lára yín torí pé ìyàn yìí pọ̀ ibi sì pọ̀ lóòótọ́ kò sí ìdùnnú ìdààmú ti pọ̀ jù lára ọmọ ènìyàn ẹ̀yin ẹ wo iṣẹ́ àgbẹ̀ ò bó ṣe wọlé lọ́dún ni
ẹ wò ó bẹ́ẹ̀ bá ṣe rí ẹ̀yin náà ẹ wo ìrìn àjò yẹn kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá tó yẹ kẹ́yin olóṣèlú wa tó yẹ kẹ́ ẹ gbọ́n sí. Ọlọ́run rí pé ìran Haúsá ìran ọmọ Fúlàní fìyà ń jẹ wá, Ọlọ́run bẹ̀ṣẹ̀ wò lára wọn. Ẹ wo ìkún omi ẹ̀ ò bó ṣe gbé wọn lọ. Ṣé ẹ gbọ́rú ẹ̀rí tẹ́lẹ̀ nílẹ̀ Haúsá? Ibẹ̀ ló yẹ kí wọ́n ti ronú padà pé ó yẹ kí wọ́n fi ìran Yorùbá sílẹ̀ kí wọ́n jẹ́ ká lọ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ló wọ́n bẹ̀ṣẹ̀ wò lára Fáráò. Ṣé bí Fáráò ṣe tó lágídí ọkàn ó lóun ò ní jẹ́ kí ìran Yorùbá lọ ní? Ẹ̀yẹ wo tó ṣẹlẹ̀ sí omi wọn dẹ̀jẹ̀. Ọlọ́run rán iṣu sí wọn jẹ́ kó wọn. Ọlọ́run rán ewo sí wọn. Nígbà tó ṣe tán gbogbo nǹkan burúkú lọ́lọ́run rán sí wọn. Nígbà tí ó yẹ ọkàn ẹ̀ lè lólúwa fi bínú ó sọ ó ní màláìkà náà sì rìn kọjá ọba tí ń jẹ́ làárọ̀ àjàlá èlò ó rìn kọjá ní ilẹ̀ Ísírẹ́lì nílẹ̀ Íjíbítì ó sì pa gbogbo àkọ́bí láti àkọ́bí ẹran tí tó fi dé àkọ́bí ọmọ èèyàn láti àkọ́bí ẹrú tí tó fi dórí àkọ́bí ọba gbogbo ẹni tó bá ṣe tán lélẹ́yìí tó lòun ò ní jẹ́ kí ìran Yorùbá ó ní sinmi Ọlọ́run ó gba gbogbo ohun tó jẹ́ ìdùnnú lọ́wọ́ ẹ̀. àṣẹ o. because a pè yín a rọ̀ yín a tù yín nínú ẹlẹ́ẹ̀gbọ́ ṣùgbọ́n ọdún ẹ̀san lélẹ́yìí tí Ọlọ́run ṣe kíni tí ó bẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn tí ó bẹ̀ wò lára yín wípé ó yẹ kẹ́ ṣe kíni kẹ́ ronú kẹ́ pìwàdà ẹ ronú ẹ yí padà ẹ ronú pìwàdà ayọ̀ ń bẹ fẹ́lẹ́ṣẹ̀ tó ronú pìwàdà o ò ti wí fún mi payọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ tó ronú tó pìwàdà o àsìkò ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ tó ronú padà àsìkò yìí sì wà fún yín ẹ̀yin olóṣèlú wa kẹ́ tètè ronú pìwàdà kó tó di pé yóò bọ́ sórí ẹ̀yin ẹ wo gbogbo àwọn tó ti ṣe tẹ́lẹ̀ rí ẹ̀yin ẹ wo ìran wọn orúkọ wọn parẹ́ dè nígbà wọn kú tán wọn ò sì jéèyàn mọ́ gbogbo àwọn ìran wọn tán ṣe tán tí wọ́n láwọn fẹ́ ṣe nílẹ̀ Yorùbá yẹn lọ kíyèsí wọn oníkálukú wọn ní fi ẹ̀ṣẹ̀ bàbá wọn ní fi ń bi wọn pé tó ṣe ọmọ irú iṣẹ́ tí bàbá àti ẹ̀ṣẹ̀ nígbà tó wà láyé kò sí bó ṣe lè wọ́n rí ó tó kéńkélé nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ tó bá ń ṣe rere ọgbà o tó bá ń ṣe bí ọgbà ṣùgbọ́n Ọlọ́run ẹ̀san ń bọ̀ wá tí ó gbẹ̀san lára gbogbo ẹ̀yin olóṣèlú yìí lọ́dún ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní diaspora ẹ máa múra sílẹ̀ àsìkò tí tó ń ilé tó lọ ẹ má bara yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n ẹ kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà torí àsìkò ti tó lágbára Ọlọ́run nígbà tí ire náà bá dé Ọlọ́run ò ní fi ṣe ẹ̀yin ẹnìkọ̀ọ̀kan wa ó yẹ jẹ́ nìyẹn olóòtú. tó ẹ ṣe àdúpẹ́ bàbá.